káàbọ̀ sórí ètò wa ètò yín the way it goes on social media bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìwé ìròyìn jáde. Àjàlá Kọ́láwọlé is my name and I am your host. I'll be taking you through all we have for you today on the program. Thank you very much to all our fans, supporters and our lovers that do call us, text message that it has been a long time they saw our videos on internet. Yes. We have a lot of things we're doing. And we cannot be doing 10 things at a go, you know now. We need to rest now. So, got to say, I'm going to tell if you rewa wo ní gbogbo ìgbà tó jẹ́ tí ó dàbí pé constant inú àwọn náà ládé yìí ó àdé kólókó ó má lóko àsìdé kọ́lọ́nà ó má yẹ ẹ bá ń pe baálé bá nà kí gbogbo wọn ó bá bọ̀ wá fetí gbéyàwó ọ̀rọ̀ ìyàwó ilé ẹ máa bọ̀ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ eléyìí yóò kọ́ wa lọ́gbọ́n yóò fún wa ní òye a sì kọ́gbọ́n bẹ̀ dáadáa. What is the program all about? Kí ni ètò yìí dálé lórí lónìí? It's all about bad news, dissemination of information, ìròyìn búburú, ìtúfọ̀ ìròyìn búburú lètò tèmi yóò dálé lórí. Àwọn eléyìnbó ní ẹ̀jẹ̀ dúró kí ni ìtumọ̀ ìròyìn burúkú lédè tìyín ní òye tìyín? What is the meaning of bad news in your own understanding? Bad news may be troublesome, dangerous. It may also cause mental imbalance. It is regarded as undesirable and unpleasant information. Ìròyìn burúkú, ìròyìn tí ò dáa, òun ni ìròyìn yìí. Ó dẹ̀ lè sọ ní ìdálágàn náà òjijì. Ó lè sọ ní ìdálágàn náà òjijì tí ò dẹ̀ dáa. Nígbà tipẹ́tipẹ́ ó ní bí àwọn bàbá wa ṣe máa ń túfọ̀ ìròyìn tí ò da àwọn ìròyìn aburú wọn kàn kì í túfọ̀ rẹ̀ pé kákàn túfọ̀. There are ways and process at which our forefathers disseminate unpleasant information tí ò dẹ̀ ní mú ìpalára wá fún ẹni tí wọ́n túfọ̀ ìròyìn yìí fún. Ọjọ́ orí àti òye àti lè gbé ọ̀rọ̀ àti lè gba ọ̀rọ̀ àti lè receive information ó wà alongside pẹ̀lú ìtúfọ̀ ìròyìn yìí. Age and understanding of the person receiving this information, the bad news is very important. You need to consider that before disseminating bad information to the person. Kó má bàa mú ìpalára fún ẹni yìí. Abẹ́yìn ò kàn assume ẹ̀jẹ̀kẹ́ mi àti yín kàn assume pé ọmọ tí a fẹ́ túbọ̀ ròyìn burúkú fún pé bàbá àbí màmá ẹ̀ ṣaláìsí yìí ó wà ní competition kan tí wọ́n pé competition yìí yóò mú ìgbéga bá gbogbo ẹbí pátápátá. Àwa pé ọmọ yìí pé ẹjọ́ ẹ bá gbé fóònù fún wọ́n gbé fóònù fún tán wá ní àwò ọmọ òní bínú ni ó dé bólúgbó mú mọ́ra ó dé bá rẹ̀ sàmú mọ́ra. Màmá rẹ̀ ṣaláìsí lè ní àbí bàbá rẹ̀ ó sílẹ̀ ọlọ́run wò kí lẹ́rọ̀ bí yóò ṣẹlẹ̀ sírò ọmọ báyìí. Àtẹ̀wọ́ ọmọ bàlá yóò mú ẹni tó kọ́ ọmọ bọ́lá kálukú ló mórí wà ní ayé. Irú ọmọ báyìí emotionally and physically ó ti ní problem one way or the other because kò lè ever jẹ́ òun mọ́ torí competition lọ́dọ̀ ti wà yìí tó fẹ́ lọ ṣe final exam ló ti wà níbi tó ti fẹ́ lọ ṣe ìdánwò àbí àṣekágbá ètò tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Kí lọ́rọ̀ bọ̀ yóò ṣẹlẹ̀ sírò ọmọ báyìí? Ẹ ti dàrin àjọ ọmọ yẹn rú one way or the other pẹ̀lú information burúkú tí ò dáa. Àbí kí ẹ̀yin pé màmá tí ó mú ọmọ lọ léèwé láàárọ̀ pé ọmọ ẹ̀ kàn déédéé dákú. Àbí ẹ tí wọ́n pe bàbá ẹ̀ tó wà ń bi iṣẹ́ pé kíní kan mà dákú. Sunday ti wò ó pé ọmọ àwọn wà lálàáfíà school tó wà ẹ̀yìn kan wá pè wọ́n ẹ disseminate information burúkú fún wọn pé ọmọ wọn ṣaláìsí.
kí lọ́rọ̀ bèyí yóò ṣẹlẹ̀ one way or the other things will not be okay with these people any longer. Ẹ jẹ́ á ní ẹ̀kọ́ bí a ṣe ń disseminate information, bí a ṣe ń túfọ̀ ìròyìn tí ò dáa. ọkọ mo ní sọlá àbókọ̀rọ̀ mi lọ. Mr. Dodo Abukara. These are the reasons why we need to orientate our people on this issue, dissemination of information or disseminating or way of disseminating information. We need to orientate our people. So kò ní mú ìpalára wá fún ẹni tí ẹ disseminate, ẹni tí ẹ pè tẹ́ ẹ túbọ̀ ròyìn burúkú lé lọ́wọ́, kò ní mú ìpalára wá bá. If you are a teacher or head of an organization or you are an head of family, your sense of leadership is needed. At this point, let some who is not well oriented disseminate information for people. Dákun dábọ̀, ẹ má jẹ́ máa gba àwọn tí ò wà well trained nípa disseminating of information to do that because they are not trained for that. Jẹ́ ká mọ̀ bí a ṣe máa ṣe, even baálé bánà olórí ẹbí bóyá nǹkan ló ṣẹlẹ̀ nínú ẹbí ni ẹ wá fẹ́ pàṣẹ across àwọn ọmọ ẹni tó ṣẹlẹ̀ sí. There are ways we do that. Ẹ dábọ̀ ẹ má jẹ́ á jẹ́ kí nǹkan tí ò tó nǹkan kó tún lọ dá nǹkan míì ńlẹ̀ sára àwọn tí nǹkan yìí kàn. A ò ní rí jù báyìí lọ lórí ètò tèmi. Àdúpẹ́ lọ́wọ́ yín o bó tiẹ̀ jẹ́ gbà ti blọ́ndà. Àdúpẹ́ dákun dábọ̀ ẹ̀dá ṣiṣẹ́ lórí eléyìí torí èní kọ́ nítorí ọ̀la ni. Thank you.